gbogbo àwọn ọmọ yín ẹ máa jèrè wọn o. Àwọn ọmọ yín abala ló pàdé lágbọ́rọ̀ náà. Gbogbo ìgbà tí àwọn ọmọ yín bá dé hàn ní fìkúlà làwọn ránṣẹ́ sí gbogbo lágbọ́rọ̀ náà. Ẹ̀yin lẹ ṣẹ́gun sí ẹ̀yin náà lẹ máa dúró jẹ́ lágbọ́rọ̀ náà. Lọ́la ọ̀làọ́lá ọ̀làfúàgbà ìlà. Ó kẹ́yìn ẹ̀gbọ́n mi àbúrò mi ẹ̀yin ọ̀dọ́. Ọlọ́wọ́ bá mi ṣe àlékún ọlá fún yín. Ọlọ́wọ́ abẹ́fà mi fún yín lẹ́nu dínkù. Ọlọ́wọ́ bá dúró tì í. Ṣé wù mí? Wọ́n máa ń sọ ọkàn ìkan tí ìbá lè ṣe. Mo ti dábẹ́ ìpè mo lè báyọ̀ dá májẹ̀mú ìpè máa ṣe mọ́. Because tí èèyàn bá ti torí pé rò wà ń bí, bóyá 20,000 ló fẹ́ fún yàn bí, ó wá sọ pé màá kọ check màá fún wọn ní 10 million láti gbé rẹ̀ ga. Tí kò bá pe bank ó jẹ́ 10 naira, tí ó bá pe account officer hàn ní fún un. Yes sir, àwọn Yorùbá dé pọ́n pa òwe ẹ má bínú sà, á ní àlùkà wà ní ẹ̀rù Ọlọ́run ni. Mo bá ṣe kan léyìí pé mo fẹ́ fi gba yìí àbí ojú tiẹ̀, ó wá di ọ̀la, ó wá sọ pé ìkọ́ báyìí ló máa fẹ́yàn. Wọ́n ti rí pé ijọ́ tó bá jí gbégbé àlùkè àmọ́ kò máa lọ kẹ́rù rẹ̀ lọ́rùn. Yes sir, mo ti ń ṣe léyìí yàtọ̀ sí kí tó dórí ipò. Mo sọ fún yín ní èdè lójú gbogbo èrò sí. Àwọn àfáà yìí ó ti ṣiṣẹ́ fún wọn lágbára náà. A tún fún àwọn obìnrin méjì ní àǹfààní láti ti lọ sí lágbára Ọlọ́run tó bá fún. Lẹ́yìn eléyìí sá, mo fẹ́ dábàá àkọ́kọ́ wípé nǹkan báyìí ni mo fẹ́ ṣe ń bí, but màá ní pé kéèyàn wá bá yín ní nǹkan tó jọdún níbí àṣìṣà. Thank you very much. God bless you. Ẹjọ́ ẹgbẹ́ lọ tóbi dáadáa. Ẹjọ́ ẹ bá ní lọ tóbi dáadáa. Bàbá wa Mọ̀lánà Sheikh Suleiman Farouk Ògìdìbà. Ṣé Aláàjì Mùsùlùmí díẹ̀ ibi àtúnṣàyàwó lu ọmọ tí wọ́n dúró yìí? Àwọn nǹkan kò yé àwọn èèyàn nípa ẹ̀. Wájú Ọlọ́run ni gbogbo wa wà tá à ń gbọ́ yìí. Bí MC ṣe wà yìí, wàláhi wa rabbil Kaaba kò mú ọtí rí. Wàláhi kò mú igbó rí. Fídíò máa gbé o. Wákàtí márùn-ún ó sì bọ́ ọmọ lọ́wọ́ rí. Kó tó wá lórí ipò ní ti ń ṣe sọ yẹn mẹ́ta mẹ́rin fún àmàlí, méjì fún àbá aláya láti lọrin, ẹyọ̀kan fún àbá yìí, ẹyọ̀kan fún àbá lè bàbá, àti méjì fún àwọn obìnrin. Ẹni tó bá ń tọ́lọ̀ máa ń kádàrá rẹ̀ yóò lọ náà àwọn méjèèjì. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin èmi sì ni wọ́n bá lọ. Insha Allah. Insha Allah. Alifulani. Wọ́n bá lọ. Insha Allah. Èmi náà wọ́n bá lọ ìwé rẹ̀. Èmi ni. Àbúrò náà wọ́n bá lọ. Àwọn náà bá lọ.